Peter Obi àti Kwankwaso ti bọ́ lọ́wọ́ Àtíkù. Ilé-ẹjọ́ ti dá àwọn ọmọ ẹ̀ lẹ́bi. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé lílọ tí àwọn Peter Obi àti Rabiu Kwankwaso lọ kúrò nínú ẹgbẹ́ ADC kò dúró síbi tó dáa rárá lára Alhaji Àtíkù Abubakar àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé. Bí àwọn kan ti ń bú Peter Obi pé òun lè kó ẹ̀dá tó dá eléyìí sílẹ̀, tí àwọn míín pàápàá sì ń fèpè bánú pé ibi tó lọ yẹn kò ní mú nǹkan kan jáde níbẹ̀. Ilé-ẹjọ́ làwọn ọmọlẹ́yìn Àtíkù tó kù gbà lọ tààrà, tí wọ́n ní kò síbi tí ẹgbẹ́ tuntun tí àwọn Òbí ṣẹ̀ṣẹ̀ kó lọ yìí yóò gbà tí àwọn ò ní rẹ́yìn wọn. Àwọn ọmọ Àtíkù yìí ti yí ọ̀rọ̀ padà mọ́ Peter Obi lọ́wọ́. Wọn ló fẹ́ da Nàìjíríà rú, ó fẹ́ bà Nàìjíríà jẹ́, ó fẹ́ sọ orílẹ̀-èdè yìí di ti ẹlẹ́yàmẹ̀yà. Ìyẹn ló ṣe ń wá ẹgbẹ́ òṣèlú tí yóò sun ipò ààrẹ sí ilẹ̀ Ìgbò, pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ló fẹ́ sọ ìbò náà dàmọ́ àwọn lọ́wọ́. Àmọ́ àwọn tí wọ́n gbé eléyìí ní ọ̀rọ̀ náà ò má rí bẹ́ẹ̀, nítorí bó bá jẹ́ ọ̀rọ̀ ti ẹlẹ́yàmẹ̀yà ni Alhaji Àtíkù Abubakar gan ló wà nídìí ìyẹn báyìí o. Òun ló ń sọ pé àwọn Àrèwá ní kinní náà kàn lọ́dún 2027, pé àwọn ará gúúsù ìyẹn South ti lo ọdún 18 nípò lórí Nàìjíríà látìgbà tí ètò òṣèlú democracy yìí ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tí àwọn jẹ́ ará ilẹ̀ Haúsá kò tí ì lò ju ọdún 10 péré lọ. Lórí nǹkan tó dàbí pé Àtíkù gbé ìpolongo ẹ̀ lẹ́nìí yìí, ohun táwọn èèyàn sì ṣe ń sọ pé òun gan ló fẹ́ gbé ìwà ẹlẹ́yàmẹ̀yà wọ ìpolongo ìbò àsìkò yìí. Àmọ́ àwọn tí wọ́n lọ sílé ẹjọ́ ní ẹ̀rù ń bà àwọn èèyàn lé lórí, torí nílé ẹjọ́ ni wọ́n ti lè yí àwọn Peter Obi àti Kwankwaso lágbòdà àná. Nígbà tí àwọn Òbí ti bẹ́ jáde nínú ẹgbẹ́ ADC tí nǹkan sì ti fẹ́ dàrú ni àwọn ọmọ ẹ̀yìn Àtíkù yìí ti gba ilé ẹjọ́ lọ. Wọ́n ní ẹgbẹ́ NDC yẹn kò yẹ kí INEC fọwọ́ sí rárá. Ẹni tó ṣáájú lọ sílé ẹjọ́ yìí ni Umaru Ado, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Àtíkù tó ti bá a ṣiṣẹ́ rí dáadáa, tó sì jẹ́ òun ní baálẹ̀ abúlé wọn ní Jádà ní ìpínlẹ̀ Adamawa. Ọkùnrin yìí ni àwọn Àtíkù tì síwájú lọ́dún tó kọjá pé kí wọ́n lọ́ọ́ fi orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun kan sílẹ̀, ìyẹn All Democratic Alliance àdá. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n ń fi ọwọ́ kan ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC lọ, àdá yìí ni wọ́n ti rò pé yóò jẹ́ ẹgbẹ́ òṣèlú tàwọn. Ṣùgbọ́n INEC kò fọwọ́ sí ẹgbẹ́ náà láti sọ wọ́n di ẹgbẹ́ òṣèlú. Wọ́n ní àwọn ìwé kan wà níbẹ̀ tó jẹ́ màgòmágó ni wọ́n fi kó wọn jọ. Ọ̀rọ̀ náà sì ti kúrégbé, ó kúrégbé o. Àwọn tó fẹ́ forúkọ àdá sílẹ̀ yìí ti pátì, wọ́n ti ń fi ADC ṣe gbogbo ètò òṣèlú wọn. Àfi nígbà tí wọ́n gbọ́ lójijì pé INEC ti forúkọ ẹgbẹ́ NDC, Nigerian Democratic Congress, sílẹ̀, tí àwọn Peter Obi sì padà wá wọ inú ẹgbẹ́ náà lọ. Nígbà náà ni inú bí wọn, tí wọ́n sì ń sọ pé kò sí ìdí tí INEC fi gbọ́dọ̀ fi orúkọ NDC sílẹ̀ nígbà tí wọn kò fi tàwọn sílẹ̀, àti pé ẹni tó ń ṣètò ìforúkọsílẹ̀ ẹgbẹ́ náà fáwọn, ìyẹn lọ́ọ̀yà Akilrikes, lù àwọn ní jìbìtì, torí nígbà tó ń fi orúkọ àwọn sílẹ̀ ọmọ ẹgbẹ́ ADC ni, èyí tí kò sì bófin mu. Bẹ́ẹ̀ ni wọ́n sáré gba ilé ẹjọ́ lọ. Àmọ́ ẹgbẹ́ NDC tí àwọn Òbí lọ gan ni wọ́n fẹ́ kọlù. Wọ́n kàn fi ọ̀rọ̀ ti àdá yẹn kẹ́wọ́ lásán ni. Umaru Ado yìí lọ sí orí tẹlifíṣàn, ó sọ̀rọ̀ fún wọn níbẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ nínú àwọn ìwé ìròyìn pé kò sí ohun méjì tí àwọn fẹ́ ju kí INEC fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú NDC lọ, ìyẹn ẹgbẹ́ àwọn Òbí yìí. Ọkùnrin ọmọọṣẹ́ Àtíkù yìí ni kò sí àlàyé kankan tí INEC yóò ṣe fún àwọn ọmọ Nàìjíríà ju pé ọ̀nà ẹrú, ọ̀nà màgòmágó làwọn fi orúkọ ẹgbẹ́ náà sílẹ̀. Níbikíbi tí màgòmágó bẹ́ẹ̀ bá sì ti wà nídìí ètò òṣèlú, àfi kí àwọn rí i pé àwọn tú u síta, kí àwọn sì tún ṣe. Ó ní àwọn tí àwọn jẹ́ àdá, àwọn làwọn kọ́kọ́ gbé orúkọ ẹgbẹ́ àwọn síta, tí àwọn sì bẹ̀rẹ̀ ètò lọ́dọ̀ àwọn INEC. Àmọ́ tó jẹ́ nígbẹ̀yìn wọn kò fi orúkọ àwọn sílẹ̀, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ gbé orúkọ àwọn síta nínú àwọn ẹgbẹ́ tó lè di ẹgbẹ́ òṣèlú, tí wọ́n sì ní àwọn ń ṣe àyẹ̀wò gidigidi sí orúkọ náà. Àdó ní lẹ́yìn tí wọ́n ti fi bí oṣù 6 ṣe gbogbo eléyìí, tí INEC padà gbégi lé orúkọ ẹgbẹ́ àwọn nígbẹ̀yìn, wọ́n wá gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ lọ́ọ́ fi orúkọ ẹgbẹ́ NDC sílẹ̀. Wọ́n wá ń wá àwáwí pé ilé ẹjọ́ kan ló fà wọ́n láṣẹ. Kí ló kan ọ̀rọ̀ ilé ẹjọ́ pẹ̀lú ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú? Ẹjọ́ tí àwọn èèyàn Àtíkù yìí ń bá INEC fà nítorí NDC nìyẹn.
àmọ́ ohun tí wọ́n ń fẹ́ ṣe gan náà ni láti hú igi tí gbòǹgbò èyí tí ò ní jẹ́ kí igi náà tún hù láyéláyé mọ́. ọ̀rọ̀ náà kò sì fọkàn àwọn èèyàn balẹ̀ rárá, nítorí wọ́n mọ̀ pé bí àwọn àdó bá rí ẹjọ́ yìí ṣe, gbogbo àpọn Peter Obi àti ti Kwankwaso forí sọ́gi nìyẹn, kódà ó forí sọ̀pẹ̀ náà. ṣùgbọ́n ilé ẹjọ́ gíga ìlú Àbújá fòpin sí yẹn lánàá ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2026 yìí. níbẹ̀ ni gbogbo ìlàkàkà ọ̀tẹ̀ tí wọ́n ń gùnlé náà sì ti forí ṣánpọ́n. adájọ́ Emeka Nwite ló yẹ àwọn ọ̀rọ̀ náà wò lọ́tún lósì tó sì kó àwọn ìwé tí wọ́n kó síwájú ẹ̀ fún àyẹ̀wò jọ. èyí tí wọ́n sì kọ́kọ́ ṣe níbẹ̀ ní ti inú tó ń bí àwọn àdó pé wọn kò forúkọ ẹgbẹ́ àwọn sílẹ̀. ohun tí INEC sọ ni pé nínú àwọn ìwé tí ẹgbẹ́ àdá kó wá pé kí àwọn fi orúkọ wọn sílẹ̀, àwọn orúkọ kan wà níbẹ̀ tí ò bára wọn mu. ọ̀tọ̀ ni orúkọ àwọn tí wọ́n pè ní olóyè àti adarí ẹgbẹ́ níbì kan, ọ̀tọ̀ ni àwọn tí wọ́n tún dárúkọ níbòmíì. eléyìí sì ti ba ohun gbogbo tí wọ́n ní jẹ́. bẹ́ẹ̀ náà ni àwọn àdírẹ́sì inú ìwé náà tó ń ṣe ségesège. lọ́rọ̀ kan, àwọn INEC láwọn ò lè rí ìwádìí àwọn ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ, nígbà tí àwọn àlàyé tí wọ́n ṣe sínú àwọn ìwé wọn tí wọ́n fi ń béèrè àṣẹ láti sọ ara wọn di ẹgbẹ́ òṣèlú kò bá ara wọn mu. wọ́n ní eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé àkókò kan ni àwọn fi ṣe tàbí pé àwọn kò fẹ́ fi orúkọ wọn sílẹ̀. ohun gbogbo tí INEC ṣe, àwọn adarí ẹgbẹ́ náà ló fà á, nítorí orúkọ àti ìwé wọn kò dọ́gba. níbí yìí ni adájọ́ Emeka Nwite ti tẹ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pé INEC ló lẹ́tọ̀ọ́ àti àṣẹ láti sọ ẹgbẹ́ yòówù di ẹgbẹ́ òṣèlú. àwọn náà ni wọ́n sì ti la ètò wọn kalẹ̀. bí àwọn ohun tí ẹgbẹ́ òṣèlú kan bá sì ṣe kò bá ti bá ètò wọn mu, wọ́n láṣẹ láti fagilé irú orúkọ bẹ́ẹ̀. àwọn adarí ẹgbẹ́ náà sì láǹfààní láti lọ túnbẹ̀ ṣe. ní ti àwọn lọ́ọ̀yà tí àwọn àdó ní wọ́n ṣojú méjì pẹ̀lú àwọn, adájọ́ Nwite ní kò sí ẹ̀rí kankan tí àwọn èèyàn náà kó wá yàtọ̀ sí ìwé ìròyìn tí wọ́n ní àwọn ti rí ọ̀rọ̀ náà. adájọ́ Nwite ní irú ìwé bẹ́ẹ̀ yẹn kò ṣeé gbà nílé ẹjọ́, nígbà tí kì í ṣe pé wọ́n rí káàdì ọmọ ẹgbẹ́ tí àwọn èèyàn náà mú wá, tàbí wọ́n rí ìwé owó ẹgbẹ́ tí wọ́n san àti àwọn nǹkan míì tó lè fi hàn pé lóòótọ́ ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n ń sọ yìí. adájọ́ yìí ní ọ̀rọ̀ inú ìwé ìròyìn tàbí ayélujára a máa jẹ́ àhesọ nígbà míì, torí ohun tó bá wu àwọn èèyàn ni wọ́n lè fi ọwọ́ ara wọn kọ. àmọ́ ẹ̀rí nìkan ni kì í purọ́. bí àwọn àdó bá rí ẹ̀rí gidi kan mú wá tí wọ́n rí i mú wá báyìí, ìyẹn làwọn lè ṣe ìdájọ́ lé lórí. àmọ́ ju gbogbo ẹ̀ lọ o, adájọ́ ní ọ̀nà táwọn èèyàn tí wọ́n pe ẹjọ́ yìí gbà pé ẹjọ́ náà kò dáa, pé ọ̀nà tó lọ́ púpọ̀ ni, kì í ṣe ọ̀nà tó yẹ kí wọ́n gbà láti pe irú ẹjọ́ tí wọ́n pè yẹn nìyẹn, tàbí láti béèrè fún irú àwọn ohun tí wọ́n ń béèrè fún. adájọ́ Nwite ní bí àwọn bá gba ibi tí wọ́n gbé ẹjọ́ wọn gbà yìí, ìṣìnà ni yóò mú dání, níbi tí ẹ̀bi ti lè di ti aláre, tí aláre pàápàá sì lè di ẹlẹ́bi. nítorí bẹ́ẹ̀ adájọ́ náà ní kò sí ohun tí òun lè ṣe ju kí òun da ẹjọ́ tí wọ́n pè yìí nù lọ, torí ẹjọ́ náà kò lẹ́sẹ̀ nílẹ̀, kò ṣe déédéé tó, kò sì bá ìlànà òfin mu. bẹ́ẹ̀ ló da ẹjọ́ náà nù pátápátá. bẹ́ẹ̀ lẹ́jọ́ kú sáké o, ẹkùn pa ẹlẹ́rìí àkọ́kọ́ jẹ, ẹlẹ́rìí kejì sọnù sọ́nà, ẹlẹ́rìí kẹta níyàwó òun rọbí lọ́wọ́, lòun gbogbo bá di rọ̀hún. Umaru Ado ti láwọn yóò pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. ó ní ṣé àwọn èèyàn yìí yóò wá ṣe báyìí lọ gbé ni? àwọn ò ní gbà rárá. ó ní bí ọ̀rọ̀ bá kọlẹ̀ tó kọ òkè, ó kù ibi tí wọn yóò gbé sí, pé gbogbo èyí tí adájọ́ ilé ẹjọ́ gíga Àbújá yìí wí, àwọn ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni yóò tú u ká, pé àfi kí INEC fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú NDC. ohun kan ṣoṣo tó lè mú inú àwọn dùn nìyẹn. ìṣòro tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé bí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn bá tilẹ̀ gbà tí wọ́n ní àwọn fẹ́ sún ẹjọ́ náà dá, kí wọ́n tó kó ìgbìmọ̀ tí yóò gbọ́ ẹjọ́ náà jọ, kí wọ́n tó fi ọjọ́ sí ọ̀rọ̀ ìgbẹ́jọ́, kí wọ́n tó bẹ̀rẹ̀ sí rojọ́ náà, àsìkò tí àwọn INEC yóò fi ṣètò ìdìbò wọn yóò ti kọjá lọ o, torí wọn yóò ti fi orúkọ gbogbo ẹgbẹ́ òṣèlú àti àwọn adarí wọn, kódà títí dórí àwọn ọmọ ẹgbẹ́ wọn sílẹ̀. kò sì ní sí àyè láti gba ẹgbẹ́ òṣèlú míì wọlé mọ́. ohun tí èyí túmọ̀ sí ni pé lákọ̀ọ́kọ́ kò sí bí ẹgbẹ́ àdá yóò ti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí o. wọ́n ti yọ ọwọ́ kílà ń kó wọn níyàn. mọ́tò tí wọ́n fẹ́ wọ̀ dérìn àjò ti já wọn sílẹ̀ kí wọ́n tó dé gárẹ́jì. ẹ̀ẹ̀kan ni mọ́tò sì ná ọ̀nà yìí lóṣù.
ẹsẹ̀ ni ò sì ṣe é rìn débẹ̀ yìí a ṣe pé ó tún di ọjọ́ míì ọjọ́ orí nìyẹn. Àwọn tí wọ́n mọ bó ti ń lọ ní kinní náà kò tẹ́ Aláàjì Àtíkù lọ́rùn rárá, bó tiẹ̀ jẹ́ pé iṣó inú ẹ̀ kú burúkú ni. Àmúmọ́ragbá torí eégún ò gbọ́dọ̀ sọ pé kinní kan ń rùn pa òun nígbà tó jóun fúnra ẹ̀ ló sọ. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà le fún un ni pé bó tiẹ̀ jẹ́ pé kò tí ì mọ ibi tí yóò gbé ọ̀rọ̀ àwọn tòbí yìí gbà, tí òun náà sì ń wò pé ṣé kìí ṣe pé òkété ti bórù báyìí. Ohun gbogbo nínú ẹgbẹ́ ADC tó wà pàápàá kò fọkàn ẹ̀ balẹ̀ rárá. Gbogbo ayé lókù tí wọ́n ń pariwo ẹ̀, tí wọ́n ń pariwo báyìí pé òun fúnra ẹ̀ ló bà ẹgbẹ́ ADC jẹ́, òun ló lé àwọn Peter Obi àti Kwankwaso lọ, àti pé kò lè dupò ààrẹ nítorí kìí ṣe àwọn ará ilẹ̀ Haúsá ní sáà yìí kan, àwọn gúúsù ni, bí kò bá ti jẹ́ Yorùbá àjẹ́ Ìgbò. Àmọ́ pé Àtíkù yóò wá láti àríwá wá dupò ààrẹ ní 2027 bíi afasẹ́gbèjò tó ń tan ara ẹ̀ jẹ ni. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tí Peter Obi lọ tí Rotimi Amechi tún dìde ìjàngbọ̀n pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ náà sú òun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀, torí níṣẹ́ ni wọ́n rò pé ohun gbogbo ti kọ́mú tò nìyẹn, torí wọ́n gbà pé Peter Obi gan nìṣòro bàbá àwọn. Nítorí ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ yìí kò ṣe sinmi ṣá o. Wọ́n ní ẹnìkan ò lè wálé Àtíkù kúrò nínú ìdíje ti ọdún 2027 yìí nítorí òun gan ni bàbá democracy, òun nìkan ló sì kápá Tinubu. Àwọn ọmọ Àtíkù yìí ní gbogbo àwọn tí wọ́n ń jáde kiri tí wọ́n ń ṣe làòlàò yìí, tí wọ́n ń lérí pé àwọn fẹ́ dogún àwọn fẹ́ dọ́gbọ̀n, wọ́n ní òròmọdìyẹ ni wọ́n, òròmọdìyẹ tí wọn ò máa wòdì. Ìyá àwọn tó màṣá ò jẹ́rí ẹyẹ fín pé Àtíkù nìkan ló mọ ohun tó kápá Tinubu. Ìyẹn ni wọ́n ṣe gbọ́dọ̀ gbà á láàyè kó dupò náà kó kojú Tinubu fúnra ẹ̀. Délé Mọ̀mọ́dù, ọkùnrin tó fẹ́ràn Àtíkù bí ojú ní tilẹ̀ fìbínú sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ń pé kí Àtíkù jáwọ́ nínú ọ̀rọ̀ yìí tàbí pé kó ṣàtìlẹ́yìn fún Obi àti Kwankwaso. Délé Mọ̀mọ́dù ní àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn kò mọ̀tàn ni, pé ta ló sọ fún wọn pé tí Obi àti Kwankwaso bá jọ papọ̀ wọn yóò borí nínú ìbò tó ń bọ̀, pé ta ló sọ bẹ́ẹ̀ yẹn fún wọn. Ọkùnrin náà ní Àtíkù nìkan ló ti ṣe àwọn ètò ẹ̀ kalẹ̀, òun ló ní katapila òṣèlú tó lè fi wó gbogbo ète àti òkè òṣèlú tí àwọn Tinubu ti gbé dínà. Kásá sọ pé Àtíkù ní katapila ọkọ̀ òkè pàápàá lásìkò ìbò ti 2027 yìí. Ó ní kò dáa báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ Àtíkù láì dá o, kí wọ́n má halẹ̀ mọ́ tàbí dẹ́rù bá pé kó má dupò ààrẹ, torí ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin Nàìjíríà. Ohun tó sì ti fi gbogbo ayé ẹ̀ ṣiṣẹ́ lé lórí nìyẹn. Ó ní kí wọ́n fi Àtíkù lọ́rùn sílẹ̀ o, kí wọ́n má lè o, torí ẹni tó bá ní irú aṣọ kì í fàkàn ya. Níbi tí ọ̀rọ̀ wá dé báyìí, àwọn tí wọ́n bá fẹ́ràn Àtíkù yìí nínú ADC gbọ́dọ̀ sáré dì mọ́, nítorí ògiri ilé àwọn Òbí tí wọ́n rò pé àwọn fẹ́ wó kò ṣeé wó fún wọn mọ́ o. NDC tí wọ́n fẹ́ tì ṣubú yìí ti di àtàrí àjànàkú, kíní náà ti kúrò lẹ́rù ọmọdé. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ ẹjọ́ àwọn àdá tí Ilé-Ẹjọ ṣẹ̀ṣẹ̀ dá yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.